pariwo àfa tó máa kí mi máa lọ díẹ̀ díẹ̀ ó dẹ̀ ní à ń pariwo àfa wa àkàtìrà àfa tó ń darúgbó àti dè. tíra àfa tó ń dákọ̀ àká àsìdàfà. kò ní túmọ̀ náà nù. kò ní túmọ̀ náà nù. ẹni àkàtìrà rẹ̀ ló dúró túmọ̀ lọ́dọ̀ tiwa. ẹni tó bá ní túmọ̀ ó gbọ́dọ̀ pẹ̀lú ara wọn kó tó pé náà ni. ìmọ̀ wá wáyé nígbà èdè ìmọ̀ tó wáyé nígbà Ẹgbẹ̀fà alákàndá àwòrò èrò tó. bàbá alágége bí mo bá wáyé nígbà èkejì bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà alákàndá àbíkú ni yóò tún mi kọ́ ní kéwú. Ogun tọ́lọ́ mọ̀ ní ẹ̀mí gígùn aláfíà ara kó bá a ṣe fún bàbá Ládédé. amina. Bàbá tó sọ̀rọ̀ tí wọ́n lọ nísìnyí ọmọ àlùbáríkà wọ́n yanjú ọ̀rọ̀ gan wọ́n lè jẹ́ ká mọ ibi tá a tò sí. Inna la nakhafu min sawadi al-layl lakin nakhafu min sawadi al-qulub. Àfa wa ni li anna sawada al-layl sayazhabu ma'a nuri al-fajr. Wani sawada al-qulubi la fajra lahu. Àwọn ìmọ̀ wọn gbà. Badoma. Jazakumullahu wa ra'akum. Mo ma da ìmọ̀. Magnet yóò ní múná ìlọrin sọ́bẹ̀ fún. magneti kò ní mú láìláìnù kò pọ́sibù. Káwá sọ lẹ́nu tó bá jọ tiẹ̀ ló máa. tí wọ́n bá sọ magneti ilẹ̀ tó bá jọ tiẹ̀ ní òfàlà gbé ní òfàlà gbé. Yóò fẹsẹ̀ tán tí èsì ti dáná. yóò fẹsẹ̀ tán tí èbá ṣe tiẹ̀ yóò tá a dànù. Ó ti di ní Badoma. ó dídí ní ò bá ń dóma. Tá a bá rí ma kọ́. tá a bá rí ma kọ́ o. Àfa wa ni ma mini abudin ma mina abudin. Àfa làwùsá. Kò sí ẹrú kankan. kò sí ẹrú kankan. Kò sí nínú ẹrú kankan. kò sí nínú ẹrú kankan. Tó wà lórí ilẹ̀. tó ń bẹ lórí ilẹ̀. Èyí tí kì í ṣe wípé ìrìn àjò ayé tí a ti kọ́ pẹ̀lú tiẹ̀. Wọ́n gbà tá a dé lọ́rin. Kò sí tó jẹ́ àmọ̀ lọ́rin. Tá a fẹ́ pariwo lọ́rin. Sheikh Adamu. Àwọn ni àwọn tí wọ́n bí wa ríran rí. Àwọn tí wọ́n bí wa lábẹ́òkúta. Wọ́n ní odò tó pọ̀. Wọn kì í wá sọmọ wọn nù. Tí wọ́n fẹ́ sọmọ síbi kan ẹni tó lè sọmọ ọdún yẹn ni a máa fọlọ́ mọ́. Àwọn sì máa wò ó tó ní bàbá tó lọ yìí ọ̀rọ̀ tí wọ́n sọ fún ti pọ̀ tó wọ́n ní bàbá pàdé ọlá wọ́n ní irinṣẹ́ àfà. Ìdá sì ń pè ní irinṣẹ́ àfà òun náà ń pè ní àlùfáàlà kí wọ́n máa dé fálà ẹni tó mọ àwọn tó mọ yẹn oníṣẹ́ òun sọ wípé àtà àyùnà máa fi lẹ̀gẹ́ yìí. Abalọ́sà. Abdullahi Kari. Àbáwá yóò ti dání. Afa Mọ̀lánà Sheikh Tijani. Bàbá mi dá Obandoma. Bàbá Mọ̀lánà Obandoma. Wa ma tẹ́ nǹkan ní kéwù. Gbogbo àwọn ọmọ tẹ̀ ń kọ́ ní kéwù. Ẹ tún fún wa ní tẹ̀sùbá kún. Ẹ tún fún wa ní tẹ̀sùbá kún o. Ẹni tẹ́ bá mú tẹ̀sùbá. Ẹni tẹ́ ẹ bá fún ní tẹ̀sùbá kún kéwù tẹ́ ẹ bá kọ́. Kò ní dàdàkúdà. Kò lè dàdàkúdà. Torí pé kéwù kò délé Ọlọ́run. Kéwù tó rí yẹn kò délé Ọlọ́run. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì. No. Ẹlẹ́rìí ni o. Ẹni tó dá lọ mọ̀. Ẹni tó dá Ọlọ́run mọ̀ Kì í ṣe pé ẹni tó mọ̀ kéwù. kì í ṣẹgbẹ́ ẹni tó mọ kéwù. Àbá wà ní àwọn àfá. Tá a bá wà nílé àwọn àlùfáà, Yàrá méjìlá wà mẹ́. ìyàrá méjìlá wà nílé àwọn àlùfáà. Ẹni tó fẹ́ràn kéwù àfá. Ẹni tó fẹ́ràn kéwù àfáà Ẹni tó fẹ́ràn àfá tó ní kéwù. àti ẹni tó fẹ́ràn àfáà tó ní kéwù. Ẹ bá lẹ pósítà yàn síta. Tó bá lẹ pósítà yẹn síta, Ẹni tó fẹ́ràn àfá tó ní kéwù. ẹni tó fẹ́ràn àfáà tó ní kéwù ni. Ẹ̀rí pé gbogbo àwa tí wọ́n ń parọ́ káàkiri yẹn tí àwọn tẹ́rí kí wọ́n mọ kí wọ́n àfá jù wá lọ yẹn ìbẹ́ àfá ò tó bẹ̀ lẹ́nu wọn. Àti fi àfá fẹ́ tán sẹ́mi wáyé ń yáhùn ẹ̀rí bá aṣọ oríire kọjá ẹni tó mọ kí ìwọ ló mọ bí tá a mọ kéwù mọ ayé ò mọ bẹ̀. Ìwọ ló mọ ibi tá a mọ kéwù mọ ayé ò mọ bẹ̀. Ṣáàṣọ̀n ọmọ
irú bàbá bàbá báyìí bẹ́ẹ̀ máa kéwù kó tún wá lọ́la àdébìnrin lábá sàbẹ̀lẹ̀kì náà lè máa ní tata làbá àsàbẹ̀lẹ̀kì abalọ́sà akérèmọ́kúnmọ́lá kílẹ̀ tó sọ pé òní bọ́ tuntun. kílẹ̀ tó tó sọ wípé òní ẹgbẹ́ tuntun. sáyé olùkùn ló ń gbé ni. sáyé olùkùn ló ń gbé ni. sáyé olùkùn ló ń gbé ni. ta ló sọ fún ẹ pé òní bọ́ tuntun. ta ló sọ fún ẹ pé kò sí tuntun lórí rẹ̀. ọba wa ò sọ fún wa pé nìkan lòun ti máa ijú sọ̀rọ̀ àbí nìkan lòun máa dúró sọ̀rọ̀ ó ti sọ gbogbo ayé pé yàrá lámà àìsàn yẹn jẹ́ alẹ́ nìsa aláta o. kí ló tó wá ń ṣe ilé mọ̀gbà tẹ́lẹ̀ gbé abẹ́òkúta ni mo ti wá. wà á máa ń fọ́ọ́sà àkísàrùnà olùmọ̀. ìyẹn ṣe lè wá dé mọ̀ òun ló sọ báwo. wọ́lá yàrá lámà àìsàn yẹn jẹ́ alẹ́ nìsa aláta o. kò sí bẹ́ẹ̀ nìkan ṣàdéhùn ẹ̀ pé báyìí máa gbé sí. Fọ́dílù Sàbúkì sọ bẹ́ẹ̀ fún ọ. Fọ́dílù Sàbúkì. A ti wà mẹ́ẹ̀ tipẹ́tipẹ́. A ti wà mẹ́ẹ̀ tipẹ́tipẹ́ kó o máa wí. Ló fún ìran mi. Ló fún ìran mi. Ló fún ìran mi. Ló fún ìran mi. A ti wà mẹ́ẹ̀ tipẹ́tipẹ́. Mo kí bàbá mi fún ibi tí mo fẹ́ lọ. Mi mọ̀ kí bàbá wa ní màmá wọlé ká mi mọ́ bí báyìí. Òun jẹ́ kí n máa yà káàkiri. Wọ́n dẹ̀ fẹ́ràn ẹni tó bá ń pe kéwù. Wàhálà kékeré ò dẹ̀ fẹ́ kí nǹkan wá dẹ́sẹ̀ àrẹ̀ kalẹ̀ kó máa pe kéwù. Òun jẹ́ kí n máa pe kéwù níwájú yín. ولكن فاز أكثرنا ضميرا. wọ́n ní alibadilu wálé asilu abáàlọ́sà alibadilu wálé asilu sẹ́ni gbogbo ń kó da ayé láàmú yẹn badilu lẹ́nu mi kì í ṣe asilu ni alibadilu wọ́n ní nàkàrà lìjẹ̀mílà ìsáwà jáde alibadila. tọ́ba tó ti rí nǹkan mi yóò kọ́ yìí sí tilé wọn. wàlẹ̀ asilu láyà takalla máa kánà libadilu jẹ̀mílà. وما ينفاس أكثرنا علوما ولكن فاز أسلامنا lẹ́yìn tí wọ́n ṣe ìsẹ̀yìndú lílì tán òtí àwọn àtúntò kéwù kí ni ká tó wá ké. kí ni wọ́n sọ fún ẹ kí ni wọ́n sọ fún ẹ kí ni wọ́n sọ fún ẹ kótókù. ìdá pọ̀ láyé púpọ̀ náà. أسلامنا ضميرا. gbogbo àgbàlagbà tó ní lọ ní pátápátá tí wọ́n fi wàhálà kó nǹkan jọ ẹ má jà bàjẹ́ mọ́ lọ́wọ́ o ẹ má jà bàjẹ́ mọ́ lọ́wọ́ o gbogbo ayé ló wò yín lọ́ọ̀kan báyìí o gbogbo tíìmù tí o bá ti bẹ̀rù relegation. gbogbo tíìmù tí o bá ti bẹ̀rù relegation. kí wọ́n má bara wọn rẹ́. kí wọ́n má bara wọn rẹ́. ẹjọ́ ń lọ pọ̀ ni. kí wọ́n má bara wọn rẹ́. wọ́n má bara wọn rẹ́. kí goalkeeper kó máa bínú striker kí striker máa bínú goalkeeper. ọjà jẹ wọ́n ni. tí wọ́n sọ fún yín pé àga ẹrú àga olówó fún bẹ́ẹ̀. àga olówó. tí wọ́n sọ fún yín pé ó ti wọ́n ọmọ ẹrú. ṣé wọ́n sọ fún yín pé ó ti wọ́n ọmọ ẹrú ni. sẹ́ni tíwájú òfin ti. wọ́n sọ fún yín pé ẹ̀yìn náà ta bàbá wa pẹ̀lú kíkọ àwọn ọmọ ni. ṣé sọ bẹ́ẹ̀ fún yín pé ẹ̀yìn táwọn bàbá wọn tí wọ́n bí wọn tí wọ́n wà. ṣé sọ bẹ́ẹ̀ ìtẹ̀lẹ́ náà yóò tún wà àwọn tí wọ́n bí ni. àwọn tá a ti tají láti inú oyún. àwọn tá a ti sọjí láti inú oyún. nínú bí táwa wà yìí ní àbá wà nínú ibà yìí tó bá gbọ́ kó ní yorùbá lé gàdá ha dèrò lè gà yìí bá ẹni tó wà ní kó tó bá ní tó tó ní ibà gbogbo ntí ò sẹ́tù ẹ̀jẹ̀ ò lọ sẹ́tù. gbogbo ntí ò sẹ́tù ẹ̀jẹ̀ ò lọ sẹ́tù. bí o jẹ máa lọ nìyẹn jẹ́ sọ fún ẹ Kadiru Nabiyullah Musa Nabiyullah àwọn méjèèjì ànábì Ọlọ́run ni níjọ́ tí wọ́n bá parí ọ̀rọ̀ wọn ádáfẹ́ra kúbẹ́ ní wàbẹ́ iná kàní wọ́n jọ wí kẹ́lì mọ́tò lè kò fún ìkẹfẹ́ yìí ló yẹ kó sọ sí kẹfẹ́ ní kì í ṣe mùsùlùmí ló yẹ kó sọ sí mùsùlùmí alájà àgbà àtàlájà adámọ̀ nìkan wọlé wọn náà méjèèjì náà. ولكن فاز أسلامنا ضميرا. ntí o bá ti mú Musa àti Kadiru wọn náà ìtàn wọlé wọn náà méjèèjì ádáfẹ́ra kúbẹ́ ní wàbẹ́ iná kà ṣé mùsùlùmí lẹ́yìn kó sọ sí mùsùlùmí ni táà nẹ́bí Ọlọ́run sọ sí àwọn tọ́lọ́wọ̀n sì parẹ́ kún náà lùgbàlì àwọn tá a jẹ́ ọmọ àgbàlagbà ẹ̀ mẹ́jẹ̀ ayọ̀ gbogbo òkè pátápátá wọ́n ti kó fún yín Agbájì Adabi Markazi ẹni tí o bá ti jẹ́ ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yíbo làbá tiẹ̀. ẹni tí o bá ti jẹ́ ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yíbo làbá rẹ gbọdọ̀ jẹ́ lẹ́yìn ọ̀bẹ yìí. إلى ملك بينكم إلى
وهذه الدجة العظمى إلى ما وهذه الدجة العظمى إلى ما إلى ما لخلفه بينكم إلى ما gbogbo kánà àti gbogbo kálukú bá lè máa ń níwájú bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ pàṣẹ ṣùgbọ́n yóò kàn ya wèrè ni yóò bá lọ níbẹ̀ báyìí. إلى ما لخلفه wọ́n tí àná ló fẹ́ kọ́ wọ́n máa bá wọn níwájú báyìí. بينكم إلى ما àwọn tí wọ́n wà ní gbogbo ọwọ́ ìlà oòrùn láfíríkà wọn bá kó wa sẹ́rù ni yàwùlà ìlórí wà nílùú. وهذه الدجة العظمى إلى ما وهذه الدجة العظمى إلى ما àwọn àbá wa méjèèjì ẹ̀jẹ̀ àdúgbẹ́ bọ́lọ́n fún wa tó bá lọ fi kan sábẹ́ òkúta tó fi kan síbi báyìí kí lè bá máa ṣe. إلى ما لخلفوا ẹ ti da ayé rú báwọn. بينكم إلى ما gbogbo yìí bàbá mi ní kálẹ̀ bàbá wa alórí Maulana Fadilatu Sheikh Muhammad Bashir Adam Abdullah Al-Ilori. وهذه الدجة العظمى إلى ما ẹ ṣe mú orin náà ṣe wá adúpẹ́ lọ́wọ́ yín gan an yẹn pè mí wá ní báyìí wọn kì í fóònù mọ́lẹ̀ báyìí ni ìyá sàtà abáàlọ́sà akérèmọ́kọ̀ èkúté tí wọ́n máa ń dẹ pápẹ́ fún. èkúté tí wọ́n máa ń dẹ pápẹ́ fún. tí ó yẹ ẹran jẹ tí pápẹ́ ò ní rí. tí ó yẹ ẹran jẹ tí pápẹ́ ò sì ní rí. ilé mọ̀ lára ìyá sàtà. إلى ما لخلفوا بينكم إلى ما abẹ́rẹ́ nílọrin àbáwá ni ohun wọn ìkan náà ni tí àti ìjọba máa di ohun wọn yàtọ̀ gbogbo wọn àbá àkóso kẹrin àbá dáadáa ni akáàmọ́kọ́lá ni mo ṣe bí olùdó báwọn abẹ́rẹ́ ráyè ni akáàmọ́kọ́lá ṣé máa tọ́ kí mi ráyè bolówó orí wa. وهذه دجة العظمى إلى ما ọmọdé kékeré wọn náà bá ọba àlùmọ́ hajj sọ àṣẹ fún mi wọn bá mi sọ̀rọ̀ wọn á nà rú gbogbo ọmọ mẹ́rin láti kólé náà kó ló lè nà rú bẹ́ẹ̀ ni mo fi ní kí wọ́n máa fi tẹ̀sùbá fún pé ó fẹ́ ní tẹ́ bá kọ́ tẹ̀sùbá àtàrí ló jẹ́ ká nà rú kì í ṣe mọ́ríkàsì. tẹ̀sùbá tààmì ó jẹ́ àgbọ̀ kì í ṣe ti mẹ́ríkàsì. bàbá ní tẹ̀sùbá láti lé yóò kí ẹ̀ wọ́n ti sọ fáwọn wípé tí ẹ̀ máa ti lè ṣe bẹ́ẹ̀ wọ́n á yọ kúrò bẹ́ẹ̀ kúrò ní padà sílẹ̀. ọ̀nà tí a bá ti ní tó bá ti jókòó àfa wa àfa wa lọ́dọ̀ tó. ọkùnrin tí a bá ti ní tó bá ti jókòó àfa wa náà ni. ẹnìyẹn kọ́ mọ́ èmi kìnní kan ti pàdé rẹ̀ rárá kìnní tó máa tẹ̀ fún ni kọ́ lè mi kìnní tó máa tẹ̀ fún ni rárá mi ò ní rọ́ wàláì kò sí ìyànjẹ ní rọ́ mi sí máa rọ́ màá dúró báyìí ni ọba tó ti dá mi tán kò tó wá lọ ṣe wíṣẹ̀ bìlí kìí máa gé jókòó ni. wọ́n ní kò ní fìtì yín kò lè fìtì. وهذه دجة العظمى إلى ما mo kí yín dáadáa mo kí gbogbo àgbàlagbà ṣé òṣèlú rà mo kí yín mo wá kí gbogbo àwọn ńláńlá tó wà ní kò sí alápè ní kì í ṣe ńlá ní kákálẹ́ bí ju gbogbo ayé lọ Ìlọrin mo máa sọ gbogbo ìgbà ńlá tó wà ní Ìlọrin wà nílùú mi ṣùgbọ́n kò sí ilé táàdé táàdé bá ńlá lẹ́bi ju gbogbo ayé lọ ẹ kú òní ní pé kò sí irú yín níbo mi irú yín ni bàbá táyọ̀ láti wá ọ̀làbẹ́kúta wọn ní lọ bí tí ò sí wọn níta ibi jù wá lọ ni pé kò sí ilé táàkà táàdé bá ńlá ńláńlá ni. ẹmẹnu kó mi pẹ́ tó wá rí kíní kan ẹ sọ pé kì í ṣe ńlá ńlá làwọn náà tẹ́ tó wà náà. إلى ما لخلفوا بينكم إلى ما وهذه الدجة العظمى إلى ما bàbá wa Adéọlá ẹ jọ̀ọ́ sórí lọ́sí àwọn èèyàn di èèyàn tán pátápátá ẹgbẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n di èèyàn tán pátápátá táwọn ńláńlá ti lo ilẹ̀ tẹ ẹ bá rí ẹni tóun náà tó wá láàmìlàkà torí àyè ìjòkó báyìí ẹ kí onítọ̀hún kúṣẹ́ o bàbá Adéọlá ẹ ẹ kí wọn kúṣẹ́ o ẹ kí wọ́n ẹni ẹ kúṣẹ́ o. ẹ kí wọn kúṣẹ́ o àwọn yẹn ti da nǹkan tán ìlú tó bá kà wọ́n ṣe kàwé ṣe lò
bàbá àgbà ìlú bàjẹ́ lò wọ́n ti lò bẹ̀. bàbá àgbà ìlú lò tí bẹ̀ wọ́n ti lò. àjà lórí lò Ìlọrin. àmísíkìnì lò Ìlọrin. níbi báyìí níbí. lẹ́yìn tí wọ́n arága ìdòkó báyìí agáwọ̀ kan la ẹ̀rìn dín má ga yẹn tó àwọn yẹn máa ń léyàn níbí bẹ́ẹ̀. bàbá ẹ̀rìn dín mọ́ àga yẹn. ẹ̀rìn dín mọ́ ẹ̀tẹ̀ dín mọ́ tọ́lá ọ̀yà máa ń léyàn fún bẹ́ẹ̀. olúwa ní àwọn kan àkàràjì náà mi kò ní ó sí ọmọ kan ọmọ ìkẹyìn mi àwa la lé wọn kúrò bẹ́ẹ̀ olúwa láwọn kan wọn ni wọ́n jáde kó bẹ́ẹ̀ fún ara wọn àwọn tí wọ́n jáde kó bẹ́ẹ̀ fún ara wọn níjọ́ tí wọ́n jáde yẹn àwa wò wọn pé iṣẹ́ ẹ̀gbọ́n bí tẹ́ ti jáde o olúwa ní tèè bá ṣe pé a rò ó pé wọ́n sunkún lé wọn ká tó fún wọn ni lálàbí tàbí bọ́tì ní ilé ayọ́ mi ìwà zoro kò sí eré fún ọmọ àbálàsà kò sí eré fún tọ́lá kò sí eré fún. kí wọ́n mọ̀ kó mọ̀ lọ. kò sí eré fún. ọmọ táwọn tí wọ́n bí ti wòran rí. ọmọ tí àwọn tó bí tí wọ́n ti wòran rí kò sí eré fún o. kó tí wọ́n máa wòran òun náà kò sí eré fún o. ẹlẹ́kẹ̀ àwọn tí wọ́n bí ẹ wòran. wọ́n wá wòran wọn. ìwọ́n náà tí wọ́n wòran. àwọn tí wọ́n bí ẹ wọ́n wòran. wọ́n wá wòran wọn. wọ́n wá ń wò ìran ìwọ. ìwọ wá ń ṣeré. o mọ̀ pé jọ́ tí àbáyé ti dèkó lórí àgàtà ni wọ́n ti dèkó. akáàmì làṣẹ eré àti ìdílé bẹ́ẹ̀ nìkan. gbogbo tó tóbi lọ́dọ̀ yín kékeré náà sì ni wọ́n. bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ òkàmọ́ ti dáadáa bẹ́ẹ̀ ni ilé ìdá lórí bẹ́ẹ̀ ni ilé ìdígẹ́ mọ̀láṣẹ́ alájì Ibrahim. wọ́n rẹ́dí àti ìdílé bẹ́ẹ̀ nìkan. tí ẹnìkan wá tó bá fẹ́ nìkan wá space wọ́n ti rí tiẹ̀ gbogbo 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 tí wọ́n fi mójútó ló mójútó wọ́n bá sọ fún yàrá ńjọ́ tí wọ́n ṣẹ̀dá nìyẹn ni wọ́n lọ́ọ́ kú síbi kí sáà bá fi kú ìgbà ibẹ̀ ni wọ́n kì í mú kúkú yẹ. ó dáa kí ẹ máa ṣe níbi ilẹ̀ tí kòkòrò tó lè pa obì ò bá sí kóbi máa ṣe tó bá wọ́n bí tí kòkòrò bá ti máa lọ síbi ìtàkùn obì kóbi máa ṣe nǹkan kó máa ṣe tó yà. níbi tí tó kòkòrò pọ̀ tó ní àkàlà kó má ṣe tó. gbogbo àwọn táwa nínú àgbo yìí ẹ fi bàbá pàdé ọlá yìí wọ́n tóbi jù wọ́n tóbi jù wọ́n tóbi fún yín ẹ ti tóbi jù. ẹ tóbi jù. ẹ dàbí láàmú gan. bàbá pàdé ọlá. ẹ dàbí láàmú ẹ tóbi jù. ẹ tóbi jù. wàláhì ẹ tóbi jù. wà bá tún fún bọ́ọ̀lù ọ̀nbọ̀nà wàláhì ẹ tóbi jù. àbá sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. wọ́n máa gbọ́ ọkọ wọn ni àwọn náà sì máa gbọ́ ọdún pẹ̀lú ayé ni. ayé nù. ayé ti fẹ̀. ayé ti fẹ̀. àwọn kan ò mọ̀ ẹ́. àwọn kan ò mọ̀ ẹ́. bó o ṣe tó yẹn náà. bó o ṣe tó yẹn náà bó o ṣe ló kọ́ tó wàláhì àwọn àwọn ọmọ ẹ́. ayé tóbi jù bó ti rò lọ. ẹni tí yóò mọ ẹni tó tóbi yẹn ó dẹ̀ mọ ẹni tó kéré. ẹni tí yóò mọ ẹni tó tóbi yẹn ó dẹ̀ mọ ẹni tó kéré. àyíntẹ́ bá kéré ṣe tún fi mọ́. àní tẹ́ ẹ bá kéwù ẹ fi súnfì kún kó lè yé yín kó má lè yíwọ́. àlọ́ sọ fún ẹ pé kò ní túmọ̀. ta ló sọ fún ẹ wípé kò nítumọ̀. àwọn máa ń takùn láti máa wá sínú wà fi ẹ̀yìn ṣàtẹ̀ ńkọ́. ọ̀dìyà. àwọn máa ń takùn láti máa wá sínú wà ògbówó. àwìyà. àtẹ̀gùn ó gbé wọn kó wájú ilé yìí torí ẹ̀fọ́ ló mọ̀ wọn. tẹ̀lé kọ́ wọn tẹ̀lé àti fọlọ́ mọ̀ wọn. atẹ́gùn ó padà gbé wọn kó lé yìí. ní kú òkú sí tó nǹkan fi ṣe wá tẹ́ máa dọ́lọ́ mọ̀. láyé yẹn tẹ́kí falẹ̀mọ̀ sí ikú ayé kú ní abudan lè la. ẹni tó mọ ti ń ṣe. làbá máa jèrè. làbá ó jèrè. kì í ṣe ẹni tó mọ kí wọ́n àfa àtúgbò báwù. ẹni tó bá kọ́ ń ké ẹni bá mọ ti ń ṣe ló jèrè. ndí mo lè sọ ẹ mo lè sọ ọ́ dọ̀la. mo ṣe ń sọ ẹ. pẹ̀lú rìsíptì sí ni. a máa sọ ọ́ dọ̀la. wọ́n ti fi kiri wọ́n ti fi sàrùkẹ́ wọn àbí gbogbo olùkọ́ ní ìtòjú lọ́wọ́. إذا حقق الرحمن نية عبده فليس له شيء يليق كحمده. ó lọ bá bá èèyàn gbé ọ̀rọ̀ rẹ̀ kábi tó yẹ kó gbé ìkà bó ṣe bọ́rọ̀ yín gbé ìkà yìí gbogbo ọ̀nà ìgbàdúgbẹ́ ni kẹ́ máa fi dùn. قل الحمد للمولى إذا نلت مريته tẹ́ ẹ bá débi tẹ́ ẹ bá ta àwọn kan ta àbàtì wọn débẹ̀ yẹn. فما كل ناوي رام شيئا بوجده. àìmọ́ fàáta ẹlòmíì kan ní òjò bẹ̀rẹ̀ náà àkàkọ́ lè pé yóò bẹ̀rẹ̀ mọ́ ni. وما كل ناوي رام شيئا بوجده. ẹ̀dọ́ ọ̀pọ̀ aṣọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe ni kó máa dúpẹ́ bọ́ọ̀lù. فما كل ناوي رام شيئا بوجده. gbogbo àwọn tọ́lọ̀ ń bá sí ìbọn báyìí ìlú tọ́lọ̀ ń kẹ́ tó lọ rin mo tún tún padà síbẹ̀ mo fẹ́ sọ kalẹ̀ níbi ìbáyìí nù. ìlú tọ́lọ̀ ń kẹ́. kò sí ilẹ̀ Yorùbá yìí mọ́. ẹ má jẹ́ kí ẹ máa tàn wá jẹ kẹ́ni kan wá sọ pé kíni kan tó à ń tara rẹ̀ jẹ ni. kò sí. ní ẹ bá ti jẹ atútù àbí kí ló jẹ ìbàdí tí gbogbo ayé ni kẹ́ máa fi sí àlàálàmí atútù àlàálàmí. tó bá jó yẹn bí ẹ máa fi àlàálàmí kún. ẹ má jẹ́ ń bò mí ìkóyọ̀ yẹn kó bẹ́ẹ̀. tó bá jẹ́ ń bò mí kó má fi kún o.
Ìlọrin. ṣó ti yé. Ẹ dákun èmi ò mọ tí má sì sọ pé mi ò mọ̀ náà mi ò dájú Ádámọ̀ mọ̀ ni. Ádámọ̀ tó yẹ kóun ló kọ́kọ́ rìnà ní gbogbo tó jùlọ. Ṣé Ádámọ̀ wọ́n sọ nígbàna lórúkọ bí àwọn ẹ̀dá rẹ̀. Ṣé Ibrahim tí àwa di ẹni tá a fẹ́ràn ṣé Ádámọ̀ ni? Òun ló ń gbọ́ tí ṣé Ádámọ̀ kí gbogbo àwọn àfáàbọ̀ tó ń tún ọ̀bọ̀ tó ń pàtó tó lọ ṣé Ibrahim wọ́n á mú kálámù ti bẹ́ẹ̀ wọ́n fi hàn sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á mú mi. Wọ́n ní ìnàlẹ́ ti jà nìyí na kútu bá ń tẹ̀lé yẹn wá àti bá ó mọ̀ṣá èkó wọ́n kí ẹlòmíì bá wọn. Wọ́n láǹkí bára ẹni tó sọ̀rọ̀ ọjọ́ táwọn tí wọ́n kọ́ àwọn tí wọ́n kọ́ yé wà láyé tí wọ́n kó sí lẹ́nu lẹ́yìn wá délé nìtẹ́ lórí lóògùn tẹ́lẹ̀ bàrà àmọ̀ òdà. Ọ̀nà abudu ìbùrọ̀ yìí. Àfa àwọn ọmọ ẹgbẹ́ bàbá àwọn náà ti yà nǹkan jù. Ọ̀nà abudu ìbùrọ̀ yìí wọ́n ní ẹ̀ńdà ṣẹ̀rìn àjì. Wọ́n tún pé olè wà ń takọ́ má dé lórí wọ́n wà láàkiri nà sẹ́rù la sáàtì ẹ̀ńdà hakikati. Ọwọ́ ni analikolu wọ́n ní mo gbóòrùn bàrà àmọ̀ nù ayé bàbá yẹn. Wọ́n ní analikolu mini wòle kolu wọ́n ní wàlẹ̀ kolu mi nà. Wọ́n ní tafakar fi àdàlẹ̀ kawuli. Dáàlà mo ma kànà ti. Bàtí o bẹ yí àwọn èèyàn o tún wá bá gbọ́ ẹ̀yẹ́yẹ́ wọ́n ní fàjáwó bi fàyà fi. Fílmà ààrùn fìlà mùtúrọ̀. Fakadi kasuwale akitaabu andari kishawiya. Ọ̀rọ̀ tí o lè ba nǹkan jẹ́ Bàràmọ̀ sọ àwọn àǹfààní dákẹ́ wọn tó kàn tó kàn tẹ́sí fi ẹ̀yin wá dé lónìí ẹni Bàràmọ̀ kì í ṣe sí ni ẹ̀gbọ́n pé ní indẹ́yìíṣàn akitaabu àbáwá ti lè ta ayé láyà jù indẹ́yìíṣàn akitaabu yàwó mọ̀ ní mọ̀ṣáàdì ọ̀rọ̀ àwọn ni wọ́n kàn káàdù ìléyàwó àkàlàsù. Ó ní bí mo dé lónìí indẹ́yìíṣàn akitaabu ìrìnà kútù bí kàláyé tó bá tíráì kó fẹ́ jókòó níbi tí mo wà. Làwọn ni màá jẹ́ kó mọ bó ṣe rí. Wọ́n á ń kaaru ìléyàwó àkàlàsù máa fi hàn pé Bàràmọ̀ ni wọ́n jẹ́. Wọ́n á náà kú èmi ní gbogbo nǹkan. Mini wali kullu. Wali kullu mi. Wali kullu min ana. Bàbá Lawusa, bàbá tí ó jókòó yìí kì í ṣe ordinary ìpàdé ọlá o. Bí ọ̀bá Alágége kì í ṣe ordinary mo máa ń sọ gbogbo èèyàn tí ó bá ṣe ẹ̀dá kẹfọ́ oríjì mi o. Ọba wa ti kọ́ alẹ́ kan gan-an. Ìṣẹ́ pé Kùránì bá yé wa ni gbogbo àwọn ọmọ tí àwọn afárá bá fi ilẹ̀ sáyé ìkan wà nínú wọn tí ó máa jẹ́ bàbá wa. Ọlọ́run ni Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ètò ẹ̀ ní ó ní abúlímí ladun kàwálé yan ìkan ló sọ bẹ́ẹ̀ ìkan yẹn yẹ̀rísù ní wọ́n yẹ̀rísù mí ní àlìyàkúbà wọ́n jẹ́ àlìyàkúbà. Ìkan yẹn ní gbogbo nǹkan yòókù ó dì mú méjì ò lè kọ̀ntrólù ọ́fíìsì. Àbòlí ladun kàwálé yan. Èèyàn méjì ò lè kọ̀ntrólù ọ́fíìsì gbogbo ọ́fíìsì yẹn yẹn. Tinubu ò fẹ́ wọ́n kàn yan vice president ni o Tinubu náà ní méjèèjì o. Wàlí yá yẹrísù mi wà yẹrísù mi ní àìlè àkúbà wàdálì rọ̀bì yá. Ẹ̀ẹ́dẹ̀ máa ń sọ bí ti ọ̀bá Alágége pọ̀ wọ́n máa ń báyàn du ọ́fíìsì ni. Rárá ìkànnì kò sí ẹni tí wọ́n bá dùn tó farabalẹ̀. Àbòlí mi lọ́dún kàwálí yá. Kò sí ẹni tó wà lórí àga tó wà sọ pé ọlọ́jà torí tó máa ṣàmì. Rárá bàbá àwọn adébọ̀ fi ṣàmì rú ẹ̀. Àbòlí mi lọ́dún kàwálí yá. Àwọn ọ̀làdé yẹn fi kò lè fi tiẹ̀ lórí. Àbòlí mi lọ́dún kàwálí yá. Àlejò tí wọ́n fẹ́ yàn fún wa ní asọ̀rọ̀ kí ni wọ́n yàn. Yẹ̀rísù ní lójú ogun bàbá ṣáà nínú. Wọ́n yẹrísù mi ní àìlè àkúbà. Àga lórí wa bẹ́ẹ̀. Yẹrísù ní. Láàárín ọ̀bá ṣe òkàmẹ́lì wa bẹ́ẹ̀. Yẹrísù ní. Yẹ̀rí gbogbo ẹ̀ ló ti dogun yẹnyẹn wá Yẹrísù ní. Wọ́n yẹrísù mi ní àìlè àkúbà. Àtúwá kábàámọ̀ jẹ́ àlìwòrán bìrọ̀ bí Wọ́n jẹ́ àlè. wọ́n yẹ wá sọ̀tà kankan náà àwọn tó làgà. Ibi tó kílẹ̀ sínú. Ìyá àlìwòrán bìrọ̀ bí ìyá. Yóò dùn yín tí ẹ bá gbé àga lé yín fọ́tà yín. Níjọ́ tí àwọn abákàtí ìlú ìsìnmẹ́sì ni òye ti bá wọn. Àsára ti bá wọn. Màkì màtúlì márì. Káma ìgbà lẹ́gbẹ̀ẹ́ àgọ́ yẹn. Ilé àmàjùkọ́ kílò. Ẹ dákun champion Ìlọrin ẹja máa mẹ́tẹ́nì ẹ lọ. Lọ́tọ̀ọ̀sẹ̀ wíìkì màtúlì ánìmọ̀ àṣìwálé ajárí. Gbogbo kálukú náà ń dábàá síbi táwọn bàbá wà nílọrin Olúwa ni òfin alága àbẹ̀yẹ dé o. Màkì màtúlì márì. Ẹgbẹ̀gbẹ́ kútùbà tó fi ń ṣahun ó wà lọ́wọ́ ẹlòmíì nílẹ̀ bòmí. Nǹkan kan jọ dà ọ́ fún àtàwọn bàbá yín tí wọ́n ti fún wọn tẹ́yìn mọ̀.
àbí kó ẹgbẹ́ ọjọ́ gbá àtàwọn tó jẹ àtọ́jọ ní ìbàbọ̀ ẹlòmíì pé wọ́n sì dáhùn ẹ̀já mẹ́ntẹ́nì àga yẹn dáadáa gbogbo tá a bá mọ̀ ní ká fi ṣe Islam ẹ má jà lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọtí a máa kábàámọ̀ pé Ọlọ́run kẹwàá pọ̀ jù ní ẹ máa tún ọ̀pọ̀ tọ́lọ̀ wọ̀n yálé wọn ni kí ló pọ̀ tọ́lọ̀ wọ̀n lè parí ṣé kò ti ṣe bẹ́ẹ̀ rí ni àbúsọ pé wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ́ subahana rabbika. ìfúnná báyà zaka sáwọn ṣe yá zaka ẹni bá òkú òyìn àfi mẹ́sàn-án yẹn àbábáyà zaka wòlé àgbáyà zaka wòlé wàhálà sí i.